ọba lákọ̀ọ́kọ́ ju arúgbó ọjọ́. Ọba tó ní mi, ọba tó lẹ̀mí mi, mo máa gbéga o. Mo dé, mo máa dé o. Mo dé nítorí Àpáǹdé Tọ́lá Dorcas Àgbékẹ́. Dorcas Àgbékẹ́, ọba kú ọjọ́ ìbí, ọba kú ọjọ́ ìbí, ọba kú ọjọ́ ìbí o. Àpáǹdé Tọ́lá Dorcas Àgbékẹ́, mo ní o rántí wípé ọjọ́ abíní sáyé ṣe kókó, ọjọ́ àmúmi ayé máa ṣe pàtàkì o. Ọ̀pọ̀ lájọ bí yín tí ó padà lóòjọ́, ọ̀pọ̀ ní òdúró forúkọ lẹ́yìn ìjọ kẹjọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, Ọlọ́run ọba ńlá àlèwì létí àlétí léwì ọwọ́ kẹbẹ̀rẹ̀ bí ìjà owó má ṣe é gbé. Ọba tá a dájọ́ tọ́jọ́ pé tá a dàgbà sí ìgbà kò. Àpáǹdé Tọ́lá Dorcas Àgbékẹ́, ìgbọ̀dún 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 ọdún kan ni. Ohun gbogbo tó bá dáwọ́lé lọ́dún tuntun tó kó sí yóò yọrí sí rere ni. Ibi gíga là á bọ́jọ́, ibi gíga la ó máa bọ́. Àpáǹdé Tọ́lá Dorcas, ọmọ kú ọjọ́ ìbí, okú ọjọ́ ìbí, okú ọjọ́ ìbí o. Ṣé ń wò ìdélù bàbá tó bí ọlọ́mọ bí? Ṣé bẹ́yìn ní Ìbàdàn méjì ọ̀gọ́ nílé Olúyọ̀lé? Ìlú Ògùnmọ́lá olóòtú kẹ̀rìkẹ̀rì lójú ogun. Ìlú Ìkúnlé alágbàlá jayajaya. Ìlú Àjàyí Òkórí ẹ̀fọn ṣe fìlà. Ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ